káwọn ọmọ ti bí kán wọlé kanlẹ̀ wọ́n máa kí èèyàn ṣorí burúkú tẹ́nìtì tí irun kan tó bá tu lórí mi ẹ mú Ìyábọ̀ ẹ máa tó ń polówó fún ẹ mú wọn dáadáa ṣé nítorí pàwa náà gbé tiwa síta ṣé nítorí àgbẹ̀ ó dáa ẹjẹ́ ń fi lé ìhàn yìí ẹjẹ́ ń fi lé ìhàn yìí ẹ wò máa kú fi hàn yín máa fi hàn yín ẹjẹ́ ń fi lé ìhàn yìí torí bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe bí ká ní pé ẹ séǹtì ẹ fẹ́ máa jẹ́ pé ẹ séǹtì yẹn ó ń bí mi nínú ẹ wá wọn kan ẹ wá wọlé àwọn Ìyábọ̀ ni o àtàwọn tó ń polówó fún ẹ wò date and time kí n parọ́ ẹ wò date ẹ ti rí 30th of October Ìyábọ̀ ni o hello mommy call daddy your number but number kìnìkan ẹ máa wo kìnìkan black elox ẹ wò 2 black elox came to office to this night around 3:40 p.m. They said they came from Abuja for investigation. Ask them why they no come in the day. Ṣé ti rí wọn? Ẹ wà àwọn tán ní kẹ́ wá ṣe voice. Ẹ béèrè pé ilé onílé mélòó náà ti lọ bẹ́ẹ̀ tán ti yanjú èèyàn síbẹ̀. Ìyábọ̀ àtàwọn tó ń polówó fún nìyẹn o. Ṣé táwọn ń ṣe nìyẹn wò sí? For those of you see. Àwọn ilé ìkíná fi yàtọ̀ bó ṣe ń ṣe. Ẹ mọyé èèyàn tó ti lọ lé wọn báyìí. Táàdẹ̀ gbọ́ nǹkan kan mọ́. Mo sọ pé tó o bá lọ patronize àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún tẹ́nìtì bá ṣe mí ẹ̀ kò sẹ́ni tó máa ṣe justice for anything torí olóko lóko kún kó tó gbé padà wọ́n nù iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe nìyẹn ẹ rò pé à ń ṣe ṣòwò àdákẹ́ ti wáyé wa títí wa oye it's not everything I'll be showing you. Have I showed you this? Did I talk about this? No, I never talked about this. Àwa náà pàtì wa mọ́ra ni báwọn ti bí ṣe ń lọ ní church làwọn Ìyábọ̀ Òjó náà ń lọ lé onílé. Ṣé mọye èèyàn tó ti lọ ilé ẹ̀ báyìí tí ò ní grounded security tẹ́ẹ̀dẹ̀ gbọ́n kankan níta. Ok, kí ni ìyàtọ̀ àwọn eléyìí tó ń lọ sílé onílé celebrity ní 340 ní Nàìjíríà nílùú tó lọ́ba tó níjòyè because ẹ̀ ń pariwo àwọn kan lọ church àwọn eléyìí nǹkan àbí ẹ rí àwọn victims àwọn eléyìí rí ẹ rí àwọn victims wọn rí àwọn victims àwọn eléyìí tẹ́ ẹ ti rí kí lẹ ṣe sí. So if I'm mentioning Ìyábọ̀ Òjó every day, I surely knows what I'm saying and I surely knows what I'm doing. Am I communicating? You don't judge people. Never. The worst thing to lè ṣe níwájú Ọlọ́run tó náà lè fi bá titi ẹ jẹ́ is judging people. Ìyábọ̀ Òjó every day. Ó ń dárúkọ Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nípa Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa kí lẹ lérò nípa fídíò tí ẹ ṣe wò tán yìí nǹkan tí ẹ bá lérò nǹkan tí ẹ bá ní lọ́kàn ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí akọni rí jù báyìí lọ ó dìgbà.